الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلف وهم كتب الصمدان عريف بربه غليظ على الكفار دوما وللعدا. àwọn la fẹ́ kí àwọn tó sọ ojú ọ̀nà eléruku wọ́n sọ di títí ọlọ́dà níjọ́ táwọn ń jíṣẹ́ tí wọ́n kọ̀ rọrùn báyìí àwọn tó fi bí panú torí káwọn lè bá a máa yó lónìí àwọn tó wọ ìkísà káwọn lè máa bá a wọ aṣọ àwọn tó gbààwẹ̀ káwọn lè máa jọ̀sán àwọn tó ṣe pé ewúro ni wọ́n fi ṣe omi orógbó ni wọ́n fi sóúnjẹ torí káwọn lè máa lá oyin gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n ti wà níwájú Ọlọ́run níjẹrin níjẹta lánàá tí a máa ń kí níbi tá a ti wá lọ́hùn níjẹ̀mbà lókè ọjà lókè ẹ̀yìn látàkì ládàbọ̀ nídìí òsì lágbàjì ní màlẹ́ fàlàáfíà òkè babarudu òkè ọlá òkè sunna ìsálú ìtàn kòso ẹ̀kúnlé ládọ̀gán gbogbo àwọn afáà tí wọ́n ti lọ lórúkọ mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ìṣẹ́yìn tá a ti wálẹ̀ yìí tó gbé nínú ìṣesí wa kò sí bójú sílé kẹwa tó àwa kí wọn ni torí láì sí àwọn eléyàn kò sí àwa. karamatuhum banatil alil basairi. bẹ́ẹ̀ni. wa burhanahu abuha wa ma tahammada. gbogbo àwọn afáà tá a kìlọ̀ yìí àwọn tí ilé ta ti wá nù àwa fi kí gbogbo àwọn afáà wa tí wọ́n bẹ́ ń ta tí àwọn àfáà wa tí a wá pètì lọ́sẹ̀ yìí náà jẹ́ kan nínú wọn Ọlọ́run gbogbo àwọn àlùfáà wa náà Ọlọ́run bá a ṣàlékún dáadáa fún wọn. Allahumma amin. àwọn tó ti lọ bá a ṣàlékún kí àlìkìyámọ̀. Amin. àwọn tó ṣẹ́kù bá a lọ́rẹ̀ ẹ̀mí wọn. àní jẹ́ kí ètò yìí ó gùn nípa kíkí àfáà wa àlìásàlì. Ayyakumullah. ní tí òfin ní gùn ó ní pé ẹ rí i pé ìjókòó yìí ọ̀wọ́n nínú àwọn ìjókòó tá a máa ń lọ káàkiri inú ẹ̀ tó sì yá ká máa rìn káàkiri díẹ̀ tó àwa náà gbìyànjú díẹ̀ ìyẹn tí a máa ń bá pàdé lọ́pọ̀lọpọ̀ mọ́lídì òun ló fún àwọn káríkásá bá a ṣe máa ń pè wọ́n nù ní káríkásá làwa máa ń pè wọ́n àwọn tí káríkásá kí ni káríkásá àwa la fi ọ̀rọ̀ sí wọn lẹ́nu àwọn tí wọ́n ń gbé irú ìjókòó báyìí gba ọ̀nà tí Ọlọ́run ò fara mọ́ tànẹ́bì rẹ̀ fọwọ́ sí torí pé táwọn náà bá wo ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe mọ́lídì lónìí léyìí tó pọ̀ jù a rí i pé ẹni tí sì ń ṣe tiẹ̀ lọ́nà tó dáa gan yóò fẹ́ lè kánṣu tiẹ̀ náà torí pé a ti bá mọ́lídì débi pé àwọn èèyàn fẹ́ dáyàtọ̀ mọ́mọ́ wọ́n wá ń kó gbọ́ àwọn àfáàpọ̀ pé mọ́lídì tí wọ́n ń ṣe ọ̀nà tí wọ́n ń gbé gbà kọ́dà ẹ rí i pé lẹ́nujọ́ mẹ́ta yìí ọ̀kan náà àwọn tá a wí wọ̀n nínú tá a mú fún olè kọ́lé kan yẹn ẹ rí i pọ́ padà pátápátá náà ọ̀rọ̀ rẹ̀ yìí pé mọ́lídì dá afọkọ rẹ̀ ṣe sàárà kọ́lọ̀ wọn gbà gbogbo wa náà láàrin ànídàkọ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ kódà ó fi ẹsẹ̀ mọ́lídì múlẹ̀ kọjá àwa tá a gbé mọ́lídì dání gangan ó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ jù wá lọ torí pé ó dá òdodo bẹ̀ mọ́ ó sì yọ jáde ibi tó kù sí ó ṣàlàyé kì í sì sara wa níta bó tẹ̀ para wa nínú ilé ni. tọ́ kí ni mo bọ́ mo ti yà lọ ni pé tí kìkì òfin ní pọ̀ tá a bá wo ọ̀nà tí wọ́n gbà gbé mọ́lídì ti àwọn ṣé ìwà yìí kalẹ̀ ní Al-Akhyaar tí wọ́n ń bí ẹ wo ọ̀rọ̀ owó iyebíye tí àwọn prof wa bá wa sọ tán eléyìí èsì pa ara fún yẹn èyí sì pa fi ń sọ̀rọ̀ pé lọ́dọ̀ olólùfẹ́ wa la wá ẹ kọ̀m̀pìà àrùn program táwọn bàbá wa ṣe ṣe tán níbi tẹ́ ẹ bá ti máa rí rú ẹ. ala laysa lil insani takhasisun nafsahu ala innama takhasisu qismatu khaliqi. eléyìí ni jẹ́ ti àwọn bàbá wa ṣe é tó àbí. ayakumullahu. ọ̀yá yìí. èmi náà fẹ́ ṣe wá sí mi bíi ti àwọn prof wa ni ọkà yìí pété ń bá ní ndóńdì òpó náà tí wọ́n gbé kalẹ̀ yìí èmi ò ní láyè máa bọ́ sọ́tún bọ́ sósì bíi tiwọn kò má wà lára ká máa dóńdì òpó náà sáàjì ń jókòó báyìí
ẹ fi òpó náà lẹ́kọ̀ọ́ dádúró fúnra rẹ̀ ó ti mọ́ àwọn lára. ẹ wo ọ̀rọ̀ olówó ibi ẹni wọ́n sọ fún wa wàláì mo ti gbàgbé ara mi sí jòkó torí pé inú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ bàbá sẹ́nẹ́tọ̀ wọ́n ti fi ẹsẹ̀ tèmi náà lé ọ̀nà kódà ọ̀tọ̀ níbi mo fẹ́ yà sí ọ̀tọ̀ níbi tá a padà lọ gbogbo ohun tá a fà yìí mú lọ́wọ́ láti lè mo ti sọ fún gbàtà kírun tán mo ní padà ń bẹ́ àní lọ bẹ̀ wọ́n bàbá yìí ti fi ẹsẹ̀ wa wọ́n ti jú ọ̀nà fáwọn náà ká mú nínú ọ̀rọ̀ wọn gbogbo eléyìí tá à ń sọ yìí à ń kí bàbá sẹ́nẹ́tọ̀ ọlọ́run tó gbé yín kalẹ̀ àdúrà tí Sayyidina Umaru tó ṣe òun náà ni mo fẹ́ ṣe fún yín tó yẹ pé evidence pé ọlọ́run bá wà ó sì ń bẹ wọ́n máa gbé ká wọ́n máa bọ polówó ẹ̀ káàkiri gbogbo ayé má jẹ́ wọ́n tán lórílẹ̀ nínú àwọn ojú ọlọ́run lẹ́wà Umaru ló ṣàdúrà bẹ́ẹ̀ Allahumma la takhalil ardu min qa'imin bi hujjatika àfilẹ́ yẹ kí bàbá wa sí nítọ̀ ọlọ́run níjà wá ẹ̀ tì láéláé akẹ́kọ̀ọ́ tọ́kọ̀ lára yín àìmọye àwọ̀ ọlọ́kẹ̀ líle tá ń bẹ lára yín ẹ̀yin lọ́lọ́run fi ṣe ẹ̀rọ ọmọ yẹn tí ọmọ máa fagbó ìṣesí bẹ́ẹ̀ lẹ́lòmíì bá débi ńgbẹ́ débi ló yí padà kò dàrú o ntọ́ hẹ̀ dáadáa rí àfẹnitọ́lọ́wọ̀n bá fẹ́ ṣe lólórí láyé ní wọ́n gbọ́dọ̀ yín kọjá ní wọ́n wá ní yí padà pẹ̀lú tí ń gbé bọ̀ rárá. man shahida fa huwa shahida min batni ummihi wa man shakiya fa huwa shakiya min batni ummihi. gbogbo ẹni tọ́lọ́wọ̀n bá ti ṣe lóríire ní sóríire lóbọ̀ láti inú ìyá rẹ̀ ni yóò wá gbé pàdé olóore tó bá dáyé ẹni Ọlọ́run bá sì lẹ́gi orí ibú mọ́ nínú ìyá rẹ̀ ní ti ń gbé bọ̀ bó bá dáyé yìí ó bá pàdé olóore kò ní sóríire lára rẹ̀. a rí ẹ̀kọ́ tó pọ̀ púpọ̀ kọ́ lára yín ẹ wá wo àkórí ọ̀rọ̀ méjèèjì tẹ́ gbé kalẹ̀ mọ́fẹ́lẹ́ yẹn náà kí yín ni o èwo ni ọba ìjókòó yìí mọ́ ń bẹ́ èyí táwọn àfáwà yìí ṣàlàyé ẹlòmíì lè máa wò bọ́ọ̀rọ̀ alákọ̀wé ni wọ́n sọ ọ̀rọ̀ alákọ̀wé kọ́ ọ̀rọ̀ ànẹ́bí ọ̀rọ̀ Ọlọ́run wọn sọ torí lójú ẹlòmíì máa wò pé torí kún òun mú nẹ́sì àdìsí wa ṣé àdìsí tí wọ́n mú wá ní àdìsí nọ́mbà 1 gbogbo àdìsí ànẹ́bí ó ṣe pọ̀ tó àtẹ̀yítàmọ̀ lábẹ́ àdìsí nọ́mbà 1 lọ́wọ́ gbogbo ìdáhùn náà bàbá wọn lábẹ́ àdìsí tẹ́ mú wá pé innamal a'mal binniyati abẹ́ mú wá ní tábà ka àdìsí ẹgbẹ̀rún kan bí lónìí lábẹ́ innamal a'mal lọ́wọ́ ẹ̀rọ lè máa wọ́n pé torí pé òyìnbó ni wọ́n dá a lẹ̀ àwa táwọn fọkàn ẹ bá wọn lọ àmọ́ wípé ìwọ̀n òkè ní kéwú fún wa ni ìyìn tí kéwú ń wí náà ni wọ́n ń wí fún wa. wọ́n náà máa jẹ àràmù níbi bísínẹ́sì àbí wọ́n sọ bẹ́ẹ̀ tó yẹ kó tí wọ́n lọ fún ni ṣé wọ́n kọ́ wọn wípé a máa jẹ àràmù jọ tí wọ́n kọ́ ní yunifásitì wọ́n máa kọ́ yín lélẹ̀ ni. ẹ sọ ní tọ́pìkì tẹ́tì bá tí wọ́n akọ yín gbà wọn kọ́ yín bísínẹ́sì lè wí pé ṣùgbọ́n ẹ máa jẹ àràmù kí lọ́kàn wọn kọ́ lélẹ̀ àbá àràmù gẹ́gẹ́ làwọn hà lálà fún yín. níbo wá kí bàbá Olúbàjò bàbá aláníyẹrí wọ́n fi eléyẹ kí bàbá sẹ́nẹ́tọ̀ gbogbo tó ń sọ lọ wàláì ọ̀rọ̀ ni wàláì afáàkàn ó ní ìzákọ́lá ọ̀záàmù. ìzákọ́lá ọ̀záàmù fásọ̀dẹ̀kù wá pè ní kọ́lá ti ń torobìnrin. ìzákọ́lá tilẹ̀ ọ̀záàmù fásọ̀dẹ̀kù ha fàyínà lè kọ́ lámọ́kọ́ láti ọ̀záàmù. o tí mú wá mo ṣe fẹ́ dáadáa o tí mú wá mo ṣe fẹ́ ayíǹdìlì kìrà dá padà. tuntun mú wa. ìzákọ́lá tilẹ̀ ọ̀záàmù fásọ̀dẹ̀kù. ìzákọ́lá ti ọ̀záàmù fásọ̀dẹ̀kù ha fàyínà lè kọ́ lámọ́kọ́ láti ọ̀záàmù. ìzákọ́lá tilẹ̀ ọ̀záàmù òní ṣe ní mọ́rífà mọ́ ìzákọ́lá ti ọ̀záàmù fásọ̀dẹ̀kù ha. ìzáàmù yẹn nìkan tọ́lọ̀ ń fún ní ojú inú ni tẹ́ bá lọ wo ọ̀dọ̀ abọ́ní alifi abọ́ní malik sẹ́rẹ̀ bọ́ní àkélí ó fi síwájú ìsáyé nígbà tí ń sọ̀rọ̀ azáàmù yẹn nìkan tọ́lọ̀ ń fún lójú inú obìnrin ni kì í sábà sọ̀rọ̀ kọ́ má rí bẹ́ẹ̀ kò wá sí ọ̀rọ̀ tó bá sọ tó bá ti da kọjá gbọ́rọ̀ rẹ̀ ò rí bẹ́ẹ̀ òun tó wọ́n sábàámọ̀ kẹ́yìn. ìzákọ́lá ti ọ̀záàmù ìgbà tí fásọ̀dẹ̀kù ha. àbáyẹn wá fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀ àwọn èèyàn ti wá gbajúmọ̀ pẹ̀lú rẹ̀ ó ti gbajúmọ̀ pẹ̀lú pé kò ní sọ̀rọ̀ kọ́ má rí bẹ́ẹ̀ o
ẹnìkan ló wá kọrin yẹn ló wá fi yín pé ìzákọ́ láti azáàmù fọ̀sọ́dẹ̀kọ́ ha tí azáàmù bá sọ̀rọ̀ ẹ má dọ̀rọ̀ rẹ̀ nù. fàyín náà lè káwọ́là níbi ọ̀rọ̀ wà gẹ́gẹ́ ni mọ́kọ́ láti azáàmù bá sọ. bí ọ̀rọ̀ wà làwọn púrọ̀fù wa ti mọ́rọ̀ tí ẹ bá ṣe yí pé kò ní dùn mọ́ àwọn àfa wa ká má gbìn kankan wàá pa pé ọ̀nà wa jì tá a tún ti wá díẹ̀ èmi ò fẹ́ sọ̀n gẹ́gẹ́ mọ́ èmi gẹ́gẹ́ ti wọ mo ti gbàgbé ara mi sórí ìjókòó wàláì tàláì tí wọn bá fẹ́ mi bá lọ lókun akí bàbá sinitọ̀ akí bàbá tí wọ́n jókòó lápò ọ̀tún wọn tí wọ́n jẹ́ àbákiri wọn bàbá wa náwó ọlá wọ́n ròyìn ànábì fún wa ní jimá lánàá ó sì dàbí ìgbìn gbọ́ròyìn ànábì rí nìkan sallallahu alayhi wa sallam wàláì tàláì wọ́n yọ wá ni wọ́n yọ wá wọ́n sì yọ wá wọ́n sì yọ wá tí nǹkan kan mi ò kún rárá bàbá wa náwó ọlá àníwá yín sí tí ó bá tún yàtọ̀ yóò máa dá sí akí bàbá wa dáadáa ọlọ́run jẹ́ kárí bàbá wa pẹ́ bàbá wa lánìí dáadáa bàbá wa olúwàjò ẹ̀yin ti sórí ire láyé ti sórí iwájú ọlọ́run lórí àwọn tó ṣe é báyìí lára nẹ́bí ń jó níyì bàbá ìjókòó dáadáa lágùdọ́rà nẹ́bí mọ́mọ́ ẹ dákun àwọn tó ṣe é báyìí lánàá lójú ayé ànẹ́bí tí wọn ò sì padà ń bẹ́ tí wọ́n fi lu ayé wọn tán láyé ni wọ́n ti gba sàtífíkì oríire sàtífíkẹ́tì oríire ayé lọ́lọ́run ti fi lé wọn lọ́wọ́ ọba tó fi lé àwọn tànẹ́tẹ̀yìn náà ń gbé ẹsẹ̀ lórí ẹsẹ̀ wọn lọ́wọ́ báwa fi tí náà lé ẹ̀yin náà lọ́wọ́ látàyè kọ́lọ̀ wọn máa wá padà wá wìdúrọ̀ rẹ̀ padà tọ́rọ́ lọ́hún fi ilé lómi lọ́wọ́ tó wìdúrọ̀ rẹ̀ tọ́ba ti fún yín tán jẹ́rìí mú déwájú rẹ̀ náà má wàá jọ yá kíákíá alibarika ọlá ní Muhammad akí àwọn baba mufti tí wọ́n wọlé mo sì ń gbọ́ orúkọ yẹn tí n bá gbàgbé gbà táwọn ṣé wà ń kí abẹ́ ni síbẹ̀ náà ọlọ́mọṣà jíkárí yín pẹ́ ọlá yà níbà Muhammad akí baba coach ó tẹ̀ yẹ pa ti rí ìsẹ́yìn ti pẹ́ díẹ̀ akínyìn gbogbo ọlọ́mọṣà jíkárí yín pẹ́ mo kí àwọn àfáwà tí wọ́n wà ní ẹgbẹ́ wọn ọlọ́mọṣà jíkárí yín pẹ́ mo kí gbogbo ẹ̀yin àfáwà torí àkókò wọ́n ṣe wà Lukman ládàáyẹrí mo kí yín ọlọ́run jíkárí yín pẹ́ mo kí àwọn bá wa sí ìbánisọ̀rọ̀ sókílẹ̀ wọ́n ti lọ mo kí àwọn àfáwà náà àfáwà kéní kejì mo kí wọn mo kí gbogbo àwa hulafa mo kí wa gbogbo àwa mukaddamun akí àwa náà àwa mukaddimun mo kí àwa náà mo kí gbogbo àwọn ọlọ́mọ kéwú mo kí ẹ̀yin yàwá lásàlátù mo kí àwọn ṣẹ́ ìdáwà kéní kejì ọlọ́mọṣàjì kí yára yín pẹ́ ẹ kú ìtọ́jú àwọn afá wa ọba tí ó ṣe ní ìyàwó rere lọ́ọ̀dẹ̀ ọkọ rere ọlọ́run níjẹ́ máa padà ṣe aburú oríire táwọn ìyàwó ànẹ́bí ṣe lára ànẹ́bí ọlọ́mọṣàjì ká inú ṣe lára àwọn afá wa bíákì la hawla wala quwwata illa billahi aliyyil azim. ẹ rí ìbánisọ̀rọ̀ tó ní káwọ́ ọba wọn sọ tí mo fi nínú ọ̀rọ̀ àwọn prof wa ní láti mú èmi ò kéte mi ní Yorùbá àwọn ti kéé lóyìnbó fún wa ẹ gbọ́ èmi ò kéte mi ní Yorùbá àfàyà díẹ̀ àfikún a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitani rajim. Bismillahir Rahmanir Rahim. Wọ́n ní financial practice of Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Kí a tó lè rí bá a ṣe ọ̀nà tá a gbà ní owó tí ó bá ṣiṣẹ́ tá a ṣe tá a fi rówó kí la fẹ́ ná. Bàbá kan máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní gẹ́gẹ́ ń bẹ tó ṣáájú ẹni. Ṣé àgbẹ̀ tá a bá fẹ́ gbé wọn kà á pé ẹni o èjìlá máa kà lábẹ́ kọ́ wọ́n wá ní gẹ́gẹ́ ń bẹ tó ṣáájú ẹni tá a kọ́kọ́ kàkà tó ka ẹni. Bàbá Olúbàjò ẹ má bínú Yorùbá ti wá nílùú òkè yàtọ̀ fún tilẹ̀ ẹ má bá ń gbà bẹ́ẹ̀ etí ọba yẹ yín nígbà ọba yá ẹ má béèrè. Ó kí àwọn prof wa Ọlọ́run bá ṣàlékún dáadáa yín ibi tí nǹkan náà ti ń wá Ọlọ́run níjọ́ tẹ́ ń bẹ̀ ọlọ́run àníbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fìfẹ́ hàn lára ọ̀rọ̀ yẹn gan wọ́n fìfẹ́ hàn
tí ẹ bá rọ lólùfẹ́ yìí ó túraká fún wa gan Ọlọ́run níjà wá yín tí ó bá tún yàtọ̀ yóò máa dá sí Ọlọ́run nípa Muhammad sallallahu alaihi wasallam. kí ló wá ṣáájú ẹni òun ni kárí ohun tá a fẹ́ ká tó máa kà tóbi gẹ́gẹ́ lágbèéká láti máa ṣe ẹni tá a bá rí nǹkan yẹn kí la fẹ́ ṣe ní sí kárí ohun tá a kà òun lọ ṣáájú ẹni. baba coach am I communicating? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ká tó lè sọ pé ọ̀nà tá a gbà náwó ní ìbánẹ́bí ṣe náà ní bó ṣe náwó ní àkọ́kọ́ ní iṣẹ́ tí ó mú owó wọlé wá náà. láwọn amú tá a bá rí ìdí iṣẹ́ yẹn láàfin mọ báwo láti ṣe kíni bó láṣẹ náà. láì ṣiṣẹ́ kò sówó. gbogbo bá ṣe wá rọ́ ní owó tá a mọ̀ bó ṣe ká ná. gbé àná òun ni àwọn prof wa ti fẹsẹ̀ wa lé náà lára rẹ̀ lèmi ò ti wá nítorí já change tó yẹn change mọ́ àfa yìí lọ́wọ́ nù. ìwà kàǹkẹ́ bíi mẹ́fà fún wa gbogbo àtàjókòó bí ọ̀jọ̀gbọ́n ni wa tí n bá ti lé kalẹ̀ yóò ti yí ọ̀pọ̀lọpọ̀ wa nínú àwọn ọ̀nà tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó gbà rí owó ná àti bó ṣe ná nígbà tó rí tán. ọ̀nà alákọ̀ọ́kọ́ ẹ̀rí pípẹ́ àwọn dé Mẹ̀dínà tí wọ́n fẹ́ kọ́ mọ́sálásí. ilẹ̀ tí wọ́n fi kọ́ mọ́sálásí ní Mẹ̀dínà lónìí. àwọn ọmọ ìyá méjì nínú àwọn ìdílé kan tó ń pè ní Áúsì ni wọ́n nílẹ̀ yẹn. nígbà tá Ànábì dé tó fẹ́ kọ́ mọ́sálásí tí wọ́n gbọ́ wọn làwọn bá Ànábì nílẹ̀. torí pé jọ́nà lọ́hùn oko dàbídù ni. ta ló ní wọn làwọn ní ogún táwọn jẹ lọ́dọ̀ bàbá àwọn ni. àwọn yọ̀ọ̀dà rẹ̀ fọlọ́ àlẹ́ mi ni ẹ má jà sí bẹ́ẹ̀. nígbà tó já sí pé ohun tí bàbá yín fi lẹ̀ fún yín ni ìbẹ̀lẹ̀ sì máa lo ìgbésí ayé yín bẹ́ẹ̀ bá tiẹ̀ dín wa lówó àárà lọ́wọ́ yín. Ànábì ọ̀gbálẹ̀ Mẹ̀dínà kò gbà lọ́fẹ̀ẹ́ o. gbogbo àtà máa ń wá ìfà káàkiri ẹjẹ́ á jẹ ìfàmọ́ níwọ̀nba. bẹ́ẹ̀ bá lè jẹ ìfà jù yóò fà lẹ́nu ya o. tí ó bá ti fà lẹ́nu ya kò tí ì jẹ ìfà débi tí ó fà lẹ́nu ya ni tó bá jẹ débẹ̀ ẹnu rẹ̀ ya. Ànábì sanwó fún wọn jọ náà lórí ilẹ̀ yẹn. ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ mọ́sálásí níbo ni wọ́n ti wá rí owó wọ́n fi kọ́ mọ́sálásí. àwọn ọ̀nà kan lọ́lọ́run là kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó yẹ pé owó ń wọlé láti bẹ̀ tánàbí fi wá ń rí iná tóun náà sì rí bùkátà ayé rẹ̀ ti rí iṣẹ́ ń bẹ̀. alákọ̀ọ́kọ́ ẹjẹ́ á wo ojú tọ́lọ́run fi wo ọ̀rọ̀ sàká yíyọ á dà pọ̀ mọ́ sàárà ṣíṣe nínú àwọn ìnáwó kẹfà ní Muhammad ni tánàbí fi ń rí ọwọ́ yọ lápò tí ń ná fọ́lọ́hún tóun náà ń ṣe bùkátà ayé rẹ̀ ń bẹ̀. ọlọ́run ní àwùsùbí ọtí sàwùsù àbí innama sadaqatu. إنما صدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريدة من الله والله عليم حكيم. àyà yìí àyà àwọn tọ́lọ́run ní ká pín sàká fún ni àyà yìí àyà àwọn tọ́lọ́run ní àṣàrà fún ni kí ló tọ́lọ́run fi gbé àyà yìí wá kí ayé àwọn èèyàn mẹ́jẹ̀ẹ̀jọ yìí kó lè bá a rọrùn káwọn náà lè ráyè ṣe. Ọlọ́run wá ní ká Nábì ó máa gba sàká kó máa gba sàárà lọ́wọ́ àwọn tó ní kí wọ́n máa wá sọ èyí tó bá ṣe é sọdowó ń bẹ̀ dowó kí wọ́n máa wá pín fáwọn tí òun fẹ́ kàkalẹ̀ yìí kódà náà àwọn tí wọ́n pín sàká àti sàárà tí wọ́n sọdowó fún òun Ọlọ́run náà jẹ́ kẹ́mbẹ́. wọ́n bá gba àjọ bẹ́ẹ̀ tán gbogbo àwọn tí ò ní Ànábì ó fún wọn èyí tó bá ṣe é tà tí wọ́n sọdowó tí wọ́n fi sìn kẹ́sí mọ́láṣí wọ́n fi sìn kẹ́sí mọ́láṣí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ mú wáyé pé ẹ gbé kíní kẹfà tá a máa da àwọn gẹ́gẹ́ sí abájí tá a máa fi ṣe fíṣẹ̀ bílẹ̀ láyé ara rẹ̀ ni. ṣé bá sọdowó ni wọ́n tẹ ní tabajẹ bí àwọn waste product àbí tabata
2000 lọ́jẹ́ 3000 ní awu bó ṣe kí n tà fi nu ẹsẹ̀ náà òun ní ẹ̀rá abẹ́ẹ̀kọ́ ni àárọ̀ ọ̀nà tá nàbì fi ń rówó tí fi ń fìnánsì ẹ̀sìn tí fi ń fìnánsì ilé rẹ̀ náà ọ̀nà sàkájẹ́ kan àtọ̀nẹ́ sàárà àìdá kí wọ́n kó fáwọn tó fún dàrẹ́tì tàbí ìtọ́ bá ṣe sọdowó kí wọ́n sọdowó kí wọ́n wá nẹ sára lé ọlọ́run àbí kí wọ́n nẹ fáwọn ẹrú ọlọ́run tí ọlọ́run gbà kalẹ̀ ọ̀nà àkọ́kọ́ nù ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun ni owó táksì owó orí tó ní a máa san lórílẹ̀-èdè tiwa yìí kò yé èmi èrò àwọn aṣíwájú wa bóyá òfin ẹ̀sìn kan wọ́n ń lò ní àbófin pébi tí ìsìláàmù ti ń bọ̀ lọ́hùn yóò sí fún mùsùlùmí ó wà fáwọn tí èsì ẹlẹ́sìn mùsùlùmí ti ń gbé orí ilẹ̀ mùsùlùmí Al-Qur'an ló sọ bẹ́ẹ̀ kí lọ́lọ́run wí nípa rẹ̀ Ọlọ́run ní faqatilul ladina la yu'minuna billahi wala bil yawmil akhir. قاتلوا الذين لا يؤمنون بالله ولا بيوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يؤتوا الجزية عن يد وهم صاغرون حتى يؤتوا الجزية عن يد وهم صاغرون. Ọlọ́run láwọn tí nǹkan mẹ́rin yìí bá ti papọ̀ ìwọ ànábì gba owó orí lọ́wọ́ wọn nǹkan mẹ́rin yìí ní ọ̀sán ọ̀dẹ̀ tí ọ̀sán owó orí tó bá wá gbà yẹn wá nẹ síbi tàwọn Ọlọ́run mọ́lásí bẹ́ńlẹ̀ tó ní ìdòwò lọ nẹ síbẹ̀ àwọn owó wá ní. قاتلوا الذين لا يؤمنون بالله. Ọlọ́run ànábì báwọn tí ó gbà wá gbọ́ báwọn jà. ولا باليوم الآخر. àwọn tí ó gbà lìkì àmọ̀ gbọ́ báwọn jà. ولا يحرمون ما حرم الله ورسوله. gbogbo táwọn Ọlọ́run bá ti ṣe léwọ̀ tí wọn ò ṣe léwọ̀ lọ́dọ̀ ara wọn báwọn jà lé lórí. ولا يدينون دين الحق. àwọn tí ó gba ìsìláàmù gẹ́gẹ́ bí ẹ̀sìn tó ẹgbẹ́ sí mi ni wọ́n ń ṣe Ọlọ́run ní báwọn jà lórí ẹ̀ àtà yu'tul jizya an yadin wa hum sagirun. Ọlọ́run ní kí ló wá fi báwọn jà ó ní pé ó máa gba jísíà lọ́wọ́ wọn táàkì ní Lárúbáwá ń pè ní jísíà Ọlọ́run ní mo tá fi fún wọn ní ìjìyà tó jẹ́ pé lórí ilẹ̀ ìsìláàmù wọ́n ń gbé wọn ò sí ìsìláàmù ó máa wá gba táàkì lọ́wọ́ wọn Ọlọ́run wá ti là pé ó túlì kìtàbà òun làwọn Yẹ̀wúdí àtàwọn Nẹ̀sárà tí wọ́n ń gbé lórílẹ̀ Islam Ọlọ́run rẹ̀ ànábì ẹ má lé wọn ẹjọ́ máa ṣe bísínẹ́sì wọn ẹjọ́ máa tajà wọn ẹjọ́ máa gbé gbèsè ayé làbí àmọ́ wọ́n máa sanwó pé ń wọ́n èé ṣe mùsùlùmí wọ́n sì ń gbé owó tẹ bá wá ń gbà lówó orí wọn ẹ máa fi fìnánsì ilé Ọlọ́run. ara àwọn tó jẹ́ kí mọ́tíláṣí ànábì ọ̀yá níjọ́ náà lọ́hùn òun là ń gbọ́n sàká ara rẹ̀ ni jísíà tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn tí èé ṣe mùsùlùmí tí wọ́n sọ yìí tí èé bá sowó di owó ìbẹnu tó rẹ sí Ọlọ́run lọ́wọ́ kò sì yọ tànẹ́bì náà lẹ́ńbẹ̀rẹ̀ tó bá jẹ́ tọ̀rọ̀ láti ṣe kíni láti yọ ńbẹ ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀nà tànẹ́bì gba practice bá a ṣe ná owó tí fi ń rí owó náà sí gbèsè ayé ẹ̀ òun ni àlẹ́ wákìfù láwọn pè nìkan ní wákìfù yẹn wá póríṣiríṣi ìwọ̀n náà ni wọ́n ti a lè gbé kalẹ̀ tí ó máa mú owó wá lóko Islam tó egbò tí bá mú wá yẹn a máa wá nẹ́sí fún Islam náà bóyá ká gbẹ́kẹ̀ǹga síbi tí ò sómi ká máa wá tà fáwọn èèyàn lówó tí ò ní gara tó egbò tá a bá ń kówó yẹn jọ a máa nẹ́ fọlọ́ bóyá alcohol lóko Islam ó tá a bá rí bẹ́ẹ̀ ká máa nẹ́sí mọ́tíláṣí Ọlọ́run bóyá sí tent bóyá sí àga bóyá dálé sẹ́kẹ̀ńlẹ̀ lóko Islam tó epo tí a bá ń jẹnẹrétì ń bẹ òun náà láàmà ṣe kínni láàmà nẹ́fọ́ lọ́hùn ànẹ́bì ló gbé ìlànà yẹn kalẹ̀ ni mo fi ní ọ̀rọ̀ yín à lè dànù kò sí bá a ṣe sọ̀rọ̀ tọ̀dọ̀ mi níta níwọ̀n ọ̀rọ̀ yín
kódà tọ̀dọ̀ yín nílẹ̀ láti ṣáájú ká tó bọ́ sọ́dọ̀ ti tèmi bí wọ́n ṣe tòjò kó yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí. bí àwọn kan ni wọ́n ń tò lọ́lọ́run sọ wípé fa'alamu annama ganimtum min shay'in falillahi khumsuhu wal rasul wal zil qurba wal yatama wal masakin wabnas sabil. واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول وذي القربى واليتامى والمساكين وابن السبيل. ọlọ́run ẹ̀ Muhammad àtẹ̀yìn sàábé ẹ lọ mọ̀ yí pé ohun tẹ́ ẹ bá kó lójú ogun tẹ́ ẹ bá jagun kèfèrí tẹ́ win gbogbo nǹkan ọ̀rọ̀ tẹ́ ẹ bá kó lójú ogun ni ó ní bẹ́ẹ̀ ṣe pín o kèsì pé kẹ̀ pín bó ṣe wù yín rárá ọlọ́run láwọn àwọn márùn la ní gbogbo ohun tẹ́ ẹ bá kó lójú ogun àwọn márùn la ní èmi ọlọ́run tí mo tì í lẹ́yìn tẹ́ fi ṣẹ́gun ìgbà tèmi bẹ́ẹ̀ ẹ gbọ́ wa'lamu annama ganimtum min shay'in àbí. wa'lamu annama ganimtum min shay'in فأن لله خمسه وللرسول وذي القربى واليتامى والمساكين وابن السبيل. ọlọ́run ní tẹ́ bá ti kó lógun yẹn o alákọ̀ọ́kọ́ ẹ̀ ń tẹ́ kọ́kọ́ pín fún bẹ́ẹ̀ èmi ọlọ́run ni tẹ́lẹ̀ gbọ́dọ̀ ń gbé ọgọ́ra rẹ̀ o kódà kò tirẹ̀ sí nọ́mbà 2 nọ́mbà 1 ló tirẹ̀ sí gbogbo ohun tẹ́ bá ti kó lójú ogun wa anna lillahi khumsahu ọlọ́run ní ẹ̀dá sí márùn tó bá yẹ pé 5 gbogbo lójú ogun yẹn èmi ọlọ́run gba 1 million torí pé tí n bá tì yín lẹ́yìn ẹ̀ lè ṣẹ́gun gbèlè pẹ́ kò ẹ̀ ṣe ayọ̀ tèmi tí mo tì yín lẹ́yìn ẹ̀ ṣe ṣiṣẹ́ ọ̀dà wípé bí mo ṣe mú ni yóò tẹ̀ fẹ́ ṣiṣẹ́ mọ́tò gàmbá ti wo bí rẹ̀ yóò tún máa sọ̀rọ̀ padà ẹ̀ tún mọ́ kọjú rẹ̀ dáwọn. ọlọ́run tẹ́ bá ti kó lójú ogun wa anna lillahi khumsahu ìdá kan nù dá márùn-ún 1/5 rẹ̀ èmi ọlọ́run mú ní. ọlọ́run ní lẹ́yìn náà wali rasul ìdá kan nù dá márùn-ún tó ṣẹ́kù ńlẹ̀ ẹ̀kọ́ fànẹ́bí lẹ́yìn náà kọ́ wali zil qurba. wali zil qurba. ọlọ́run gbogbo àwọn alásùnmọ́ yín ìhun tẹ́ bá jẹ́ lọ́jà lójú ogun ẹ jáde dédé láwọn náà lọ́wọ́. wal yatama. àwọn ọmọ aláìní ẹ fún wọn bẹ́ẹ̀. wal masakin. àwọn tálíkà ẹ fún àwọn náà bẹ́ẹ̀. wa bini sabili. ẹ fún àwọn náà bẹ́ẹ̀. ibi tí mo fẹ́ lọ gangan ni pé wa anna lillahi khumsahu. kúmùsù tọ́lọ́hún tá a bá fọ́lọ́hún bọ̀lá wà wọ́lọ́hún láàfin fún bọ̀lá wà lọ. ọlọ́run tá a bá kó lójú ogun ìdá kan nù dá márùn-ún 1/5 rẹ̀ òun lọ́run lòun ni níbo láwọ̀ awọ́ lọ́hùn lọ táàfin lọ́ fún ní dá márùn-ún jẹ ibi táwọ̀ awọ́ lọ́hùn lọ táàfin lọ́ fún dá márùn-ún rẹ̀ irú ibi táwọ̀ ayé ibi táwọ̀ wá sí ni toró òun ló nílé yìí ìdá márùn-ún rẹ̀ ká bá ń nẹ sílé rẹ̀ tí lè kéwú tó lẹ́sẹ̀ ńlẹ̀ tí èsì lè kéwú á kówó jẹ tí bá ń bẹ àlìdá lè kéwú. tá a bá dà lè kéwú tá a dá sí mọ́sálásí a lè mú tọ́lọ́hún ká fi gbé nǹkan kalẹ̀ tí ó tún máa mú wá fún wa tá a máa wá nẹ sí. bá a nẹ́bí ṣe ṣèjọba nìyẹn ó ti ṣe ètò ìnáwó rẹ̀ nígbà tí ń bẹ láyé tó sì fi pa rẹ̀ lélẹ̀ pa rẹ̀ tá a bá fẹ́ máa ṣe bí òun tó wọn bá sí láyé mọ́ bá a ṣe máa tẹ̀lé òun nù ni. ló fi jẹ́ pé irú àwọn bàbá sínítọ̀ yìí ó yẹ ká kí wọn. àwọn èèyàn ti ọlọ́run gbowó lọ́wọ́ àwọn èèyàn ń wò sí nẹ́fọ́ lọ́hùn. bàbá ń sàwọn ọ̀rọ̀ mi tẹ́lẹ̀ ń bá ń wò wá àbá ń sọ ọ́nà ìlágbẹ́ àjọjú pẹ̀lú mi ò kí bọ́yá a fi ń sojú ayé. irú èyí tí wọ́n gbé kalẹ̀ yìí ilé ilẹ̀ lómi ò fi kọ́. tẹ́ bá débẹ̀ ẹ wà wú òtítí fìlà ó sì máa sínbọ́ lórí yín. tẹ́ bá padà wá wádìí owó yẹn ẹ padà rí pé ọlọ́run ló tin àwọn èèyàn gbowó lọ́wọ́ wọn kò wá náwó yẹn fọlọ́mọ. yàtọ̀ fún àwọn náà ń da owó àpò ara wọn sí tí sì ń yọ ń bẹ̀ táwọn náà ń da tí èsì kékeré wọ́n ń fi padà àwọn èèyàn ṣe wọ́n fi hàn àwọn tí wọ́n ṣe ń gbé ìnáwó yìí ó wọ́n á fi ṣe ni. ẹni ó fún wọn ní tọ́rọ́ tó fi ràn wọ́n lọ́wọ́ ẹni ó fún wọn ní kọ́bọ̀ kálukú náà ń rí nísìnyí wọ́n mọ̀ pé ni yóò náwó àwọn jẹ kò fi ṣe dára rẹ̀
irú èyí tẹ́ ìṣe yìí yóò wú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá jí alásìkí náà láti lè náwó fọlọ́hún tó bá rí rí tẹ̀ náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn alásìkí ń dáwó síbi tó wọ̀nyàn ọ̀yọ́ kò jẹ́ wọn fẹ́ sànú ẹ̀sìn mọ́. wọ́n là máa nà mọ́ kí ló pé. wọ́n là mọ́ ànàmọ́ gànímùtù mi ṣe fàánà lillahi khumsahu. Ànábì ni wọn yóò tẹ́ bá ti kó nìkan ọ̀rọ̀ ìdámá Al-Qur'an sọ bẹ́ẹ̀ fún Ànábì ó ní dákẹ́ ń bẹ́ èmi Ọlọ́run mo ní tẹ́ bá ti wá pin ẹ̀kọ́ fún Ànábì Ànábì lọ́mọ bí ó ṣe nà sí ilé mi Ọlọ́run bá Ànábì ṣe wá kó wa òun wá lélẹ̀ gbogbo nǹkan l'Ànábì wá kó wa yí pé ìní àpá máa wọ́ àmọ́ Ànábì sọ fún wa yí pé ìní àpá ọ̀wọ́ ká náwó sọlọ́hún. laysha sharaf al-infaqu fi ghairi ma'siyah. gbogbo tá a bá ti ná tí èyí bá ṣe pa bá ti ná síbi tó lọ́wọ́ ọ̀fẹ́ kò sí àṣejù mbẹ́. bá a ṣe ná ó tọ́ ẹgbẹ́ lọ́wọ́ nìkan ló lè sọ iye owó tó ti wọlé síbí yìí tó tá a bá tún rí sí tá a tún ná sí jù báyìí lọ kò tí ì tó. gbogbo nǹkan gbogbo tó bá ti jẹ́ tọ́lọ́hún. ṣùgbọ́n ṣèjú lè wọ ti àwa ara wa ẹyọ ẹnìkan ó sì máa wọ aṣọ bíi 500,000 tẹ́nìkan ò sí láṣọ 2,000 wọ̀. ìbànújẹ́ ni ó jẹ́ fún rẹ níbẹ̀ rí. ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run tá a bá ṣe fọ́lọ́run báyìí kò sí ní àgbà ń bẹ̀ kò sì sí ohun tá a lé ní tó lè tu Ọlọ́run pé ọ̀nà èdè yìí ó tó. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ àti abáfẹ́ máa ná ìtọ́lọ́run fún wa ti níṣẹ́ àlálì tó ń gbàbẹ̀ wọlé àwa fẹ́ máa ná gbogbo dábàá máa wá ná sí kárí pé ń jẹ́ ojú pẹ̀nà ibi tọ́lọ́run fẹ́. Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tó wọ Mẹdínà bàbá akójì inú àwọn sẹ́tà Ànábì kọ́kọ́ ṣe ó wá so àwọn sàábé méjì méjì oṣù wọn pọ̀ yóò mú ẹnìkan náà àwọn ará Mọ́kà tóun jí àlejò ní Mẹdínà yóò wá so mọ́ ẹnìkan náà àwọn ará Mẹdínà tóun jára lé bí irú àwọn Abrahamu ibn Auf wọ́n láwọn tó so wọ́n mọ́ eléyìí àlejò nílùú yìí ẹ̀yin ará Mẹdínà ń lílẹ̀ yín ọ̀ya ẹ múra yín lọ́rẹ̀. kódà Ànábì so wọ́n pọ̀ débi pé wọ́n sì ń fẹ́ ìyàwó ara wọn wọ́n sì ń yọ̀dá rẹ̀ fúnra wọn. àrísà abé nínú àwọn ará Mẹdínà tó egbó níyàwó méjì ó kọ sàábé yẹn sámi ó sì béèrè lọ́wọ́ ará Mọ́kà t'Ànábì so papọ̀ mọ́ pé nínú àwọn ìyàwó mi yé èwo ló fẹ́ ìyàwó ilé rẹ̀ tó ti wọlé rẹ̀ ni ó ní mo fẹ́ yí ọ̀dọ̀ kan fún bẹ́ẹ̀ ilé ìnáwó alẹ́ ìtọ́ba ti wọnú rárá wọnú mú ìtọ́ba wọ̀ ṣàṣàn ọgọ́nù tó ṣòro báyẹn fi ṣeré ọ̀rọ̀ ìyàwó lágbára díẹ̀ o lágbára díẹ̀ o ẹ ti gbọ́ àdáwàtì lè fáríjì làyẹ̀ fúnẹ̀ ṣé n tu àbí n filẹ̀ ọ̀gá mi ṣé kí n tu àbí n filẹ̀ àdáwàtì lè fáríjì Yorùbá ní ọ̀tá tí abẹ́ bá dálẹ̀ kò ní tẹ́ láíláí wọ́n sì ní afẹ́ni níyàwó wọ́n ní òfojú rẹ̀ wo ni àwọn sábẹ́ wọn ń wìdúró ìyàwó ara wọn fúnra wọn débi pé tí wọ́n bá ti parí ìdàtú tọ́lák tí wọ́n ti ṣe ìdà méjì tí ń jẹ́ oṣù mẹ́ta ìdà méjì ni wọ́n ṣe ní àárín oṣù mẹ́ta wàlìmọ̀tọ́lá kọ́ ti yẹ̀tàwọ́rà básínà bí ánfùsì yín náà sàlásàtà kúrò ẹ̀ wọn ọjà tìyàwó kìí ṣe gbogbo èyí tí ń bi nínú tó ti fẹ́ kọ́ lẹ̀ tẹ́lẹ̀ lọ́fà fún ara Mọ́kà rárá o ó ní kó mú ìtọ́ba wù ní ìyẹn wá náà délé ìlú wù mí ó sì lóun fara mọ́ nígbà tí ìyẹn wá parí dájú tọ́láàkì rẹ̀ ó wá fà fún gbóhùn yọ̀dá láyé lọ́run tó hùn tún dọ́dọ̀ rẹ̀ mọ́ nínú sẹ́tà Ànábì ṣe nìyẹn èyí tó wá jẹ́ pabambari Ànábì wa bi ara Mẹdínà yìí pé ìwọ ara lé ni ó èkejì rẹ̀ dáa so mọ́tò jẹ́ ara Mọ́kà yìí kò níṣẹ́ lọ́wọ́ kọ̀ lẹ́bí kọ̀ lára fi ọ̀nà bísínẹ́sì yẹn ìwọ tí ń jẹ wọ́n mu ojú rẹ̀ yìí ti sálẹ̀ ọmọ ìlú ni ọ́ fi ọ̀nà bísínẹ́sì yẹn wọ́n máa fún jẹ lónìí fún jẹ lọ́la yẹn kò débì kan àákọ́ ni bá a ṣe pẹja ni àyè fún níbi tá a fún lẹ́jà jẹ́dé ẹ má bínú pé ìfọwọ́kàn yìí kọ̀ ọ̀rọ̀ àwa lọ́rùn kí kádó gbárí ẹ má bínú.
ara Medina wa sọ fara wọn mọ́kà yìí pé business ti ń ṣe nìyí ó dà rí náà àwọn sàábé kan tó ṣe pé ó dá owó business rẹ̀ méjì ó wá kó fún sàábé tó jẹ́ ara Medina pé kó máa fi ṣe business láàrin ọjọ́ díẹ̀ òun náà dàgbà sókè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ ti bá wa sọ Al-Akhyaar la yakhtalif gbogbo ohun tí jó dodo táàfin ni gbogbo ayé yìí pin kò ní yàtọ̀ báyìí kó dodo bá ní o bákan náà lèèyàn máa bá so nú ọ̀nà tá nẹ́bí gbà so àwọn èèyàn pọ̀ káwọn ní o lè máa rí ná kí wọ́n máa rí lò kí wọ́n máa rí jẹ kí wọ́n máa rí mu òun ni pé kí wọ́n fi ọ̀nà oko òwò kí wọ́n fi hàn ara wọn ará Medina ń fi ọ̀nà oko hàn ará Mọ́kà káwọn ní o lè bá dé yẹn sàábẹ̀ kan ń tọrọ bára bàbá sinitọ ọwọ́ akọjá dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. arákùnrin tí ń lọ tó ta ó sì sẹ́gun dáadáa ànábì ní kí ni ṣe arákùnrin tí ń lọ wọ́n ní ń gba bára ni ànábì ní wọ́n lọ pé wa wọ́n pe arákùnrin yẹn dé ànábì kí ló ń sọ lóhùn tọrọ bára ní irú rẹ̀ yìí akọ̀yẹ́ kọ tọrọ bára èló lo ní lọ́wọ́ sọ ní nǹkan kan àbó ní olóhùn ò ní nǹkan kan lọ́wọ́ ṣùgbọ́n òun ní abọ́ jẹun kan lé òun sì ní bíi ẹgbẹ̀rún kan bíi 1,000 naira ànábì ní kọ́ lọ́ọ́ má bọ̀ jẹun yẹn wa kó sì máa 1,000 níbọ̀ ẹ̀ já sọ̀ lánàá bí. sallallahu alayhi wa sallam. sábẹ́ yẹn wa lọ lọ́lọ́ má bọ̀ wá 1,000 tó ń lọ́wọ́ ó mú dé ànábì ní kọ́ ta abọ́ yẹn ọ̀tà àwọn náà dédé bíi 1,000 naira ó di 2,000 naira. Ànábì wa ní kó mú 1,000 naira wá ń bẹ Ànábì wa rìn ọ̀kẹ́ náà àwọn sàábé tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó wá rìn pé lọ́ọ́ rà dá wa ńgbà àwọn rà dáde Ànábì ní àdáyàn wa ní èkúndì irin lásán ni tí ó máa tà yẹn lọ́wọ́ Ànábì wa rí i pé tóun bá ti ní kó yọnu 1,000 naira tó kù kó fi ṣe èkú owó ọ̀tán fúnra Ànábì lọ́wọ́ lọ́ọ́ bá sá igi tó bá gbé èkú sí àdánidì Ànábì wa kẹgi mọ́ àdá yẹn nídìí fún Ànábì wa ní 1,000 naira tó kù yẹn lọ́ọ́ fi ra àwọn bóúnjẹ díẹ̀ lọ́ọ́ fi ra sílé tọ́lá ìdá tí mo fún ọ yìí ọwọ́ wọnú gbó lọ ọmọ àlọ́ ṣẹ́gi wala araka illa ba'da amsata asara yawmi èmi àti àgbọ̀dọ̀ fojú kan abáyé o lẹ́yìn ọjọ́ kẹẹ̀ẹ́dógún ní o tó yọjú sí mi tíjọ́ kẹẹ̀ẹ́dógún bá kọjá ká sọ̀rọ̀. Baba coach sábẹ́ yẹn bá má da lọ sẹ́yìn pé mo ní fúnra ànẹ́bì lànẹ́bì ṣe kíni lànẹ́bì kẹ́gi mọ́ inú ọ̀rọ̀ yín káwọn èèyàn máa bá mú ọ̀rọ̀ yín tẹ́ ti sọ o àwọn tẹ́ ti là kalẹ̀ fún wa o pé ká má fojú kéré iṣẹ́ kan bàbá yẹn náà tún sọ ẹlòmíì náà tún sọ ọkùnrin yẹn wá lọ láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún kọ̀ọ̀rọ̀ ànẹ́bì mọ́ ń gbọ́ di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oúnjẹ tó fún 1,000 naira kálẹ̀ yẹn wọ́n dọ́gbọ́n mẹ̀ntínì wọ́n dọ́gbọ́n jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ igi àkọ́kọ́ tó kọ́kọ́ sẹ́ ńgbà òrùta àtòrówó ń bẹ sẹ́yìn pé kò lówó kankan lọ́wọ́ mọ́ àdá yẹn lọ́wọ́ á jẹ́ gẹ́gẹ́ bí irin iṣẹ́ tó fi pilẹ̀ bísínẹ́sì rẹ̀ igi àkọ́kọ́ tó kọ́ sẹ́ ńgbà tó tà ọlọ́sáré ra abọ́ tí wọ́n máa fi jẹun sẹ́yìn pé títà kọ̀ lábọ̀ gẹ́gẹ́ mọ́ sẹ́sìn mọ̀ pé àwọn oní economics wọ́n ní wọ́n ń pe kinní kan ní scale of preference abẹ́ẹ̀kọ́ ni èyí tó bá wù yẹn pé bẹ́ẹ̀ bí bá ti jẹ́ lọ́dọ̀ yín ẹ̀sẹ̀ máa bá ń tún ṣe. mo tó ń pè ní scale of preference ni pé tá a bá ní nǹkan tá a fẹ́ náwó stock pọ̀ tá a fẹ́ ra owó yẹn ọ̀dẹ̀ ẹ̀ka kò ká ogun ẹlẹ́ẹ̀kan náà á wà á wò èwo lọ́kọ́kọ́ pàtàkì jù òun láti ṣáájú. èyí tó wá tó wọ̀n lágbára púpọ̀ yẹn òun sì máa wá sí kíni yóò máa tẹ̀lé ọkùnrin ti pé 1,000 tánà ibi ní káwọn lọ fi ra oúnjẹ ilé táwọn bá ṣe oúnjẹ tán kí làwọn fi jẹun bó ṣe wá ta igi àkọ́kọ́ tó kọ́ sẹ́tọ̀ lọ tà àbọ̀lọ́lọ́ ra tóró ti fi 1,000 ti bí ra oúnjẹ sí ilé arákùnrin yẹn wá ń tagi ojoojúmọ́. anamọ ganimutu min shay'in fa anna lillahi khumsahu. walirrasuli. walirrasuli.
ذي القربى واليتامى والمساكين وابن السبيل وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل. tó Ànábì wa arákùnrin yìí ó wá bẹ̀rẹ̀ sí ní ṣẹ́gi ẹ̀ jojúmọ́ sẹ́yìn pé yọ́kẹ́ lọ ṣẹ́gi kò sí pé yọ́ rà ó ti ní irinṣẹ́ lọ ẹ̀hún tó fi pilẹ̀ bísíǹsì rẹ̀ o 1,000 naira kódà 1,000 yẹn gan òtún ká Ànábì ló tún bá gbẹ́ èkú sídìí àdá ẹ̀dàgbẹ̀já Yorùbá Ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. arákùnrin yìí wá ń ṣẹ́gi bẹ́ẹ̀ ojoojúmọ́ nígbà tó pé ọjọ́ kẹẹ̀ẹ́dógún ó wádìí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní lẹ́nu jẹ́ẹ̀dógún èló ló ti rí kójọ ó nígbà tó ń bẹ̀rẹ̀ bísínẹ́sì òun ti ra bọ́ gbogbo nǹkan táwọn máa ń lò nulẹ̀ ó wá sọ fún Ànábì pé òun ti rà gbogbo nǹkan tí ò ní tẹ́lẹ̀ àtẹ̀yí tó ní tó ti tà ó lóun ti ra gbogbo ẹ̀ padà Ànábì nígbà tó wá ra gbogbo nǹkan yìí èló ló kù ó ló kù 10,000 naira láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún péré lórí àdá 1,000 naira tọ́ra tó fi pèlè bísínẹ́sì. Ànábì ní eléyìí dáa fún ọ yùkọ̀ máa wá tọ́lé àwọn èèyàn pé ẹ̀dá kan ẹ̀bùn mi lọ wọ́n tiẹ̀ fún wọn ní eléyìí dáa jù lọ. Ànábì ní gbogbo ẹni yóò tó bá gba báárà tí ó sì lẹ́tọ̀ọ́ kó gba báárà tó bá dọjọ́ àlìkìyámọ̀ á sàmì síwájú rẹ̀ tí gbogbo àwọn èèyàn mọ̀ lálìkìyámọ̀ pé ó ń báárà tí ó yẹ kó gba báárà òun lélẹ́yìí. ẹ má sì mí gbọ́ àpé òní sọ ń báárà yọ máa wà tọ́rọ́ lọ́nkà àwọn náà Al-Qur'ani ṣùgbọ́n ń báárà tí ó yẹ kó gba báárà. ẹ wú ọ̀nà tá nípa Muhammad sallallahu alayhi wa sallam tó fi náwó tó fi ń rí owó tó fi náwó ẹ wọ̀ ọ̀nà tá nípa Muhammad gbà. arákùnrin kan lọ bá Ànábì sallallahu alayhi wa sallam. ṣé ń gbọ́ ẹ̀kọ́ rà Ànábì náà wọn ní aṣọ. ká bá sọ àdìsí ẹgbẹ̀rún kan bíi lónìí kò tí ì tó. torí pé ntọ́ lọ́rọ̀ náà ni wọ́n ní ká sọ ọ̀rọ̀ rẹ̀. ọkùnrin yẹn wá lọ bá Ànábì ó ní òun ṣe Ọlọ́run. ó ní bàbá àwọn kú ó sì fi owó tó pọ̀ lẹ̀ ó tó wá filẹ̀ tó pọ̀ yìí báwo ni ká ṣe àwọn sì fẹ́ ṣe tọ́lọ́hún bẹ́ẹ̀ Ànábì ní kò sí láì fi ń bẹ̀ tó bá fẹ́ ṣe tọ́lọ́hún nù dúkìá tí bàbá rẹ̀ fi lẹ̀ ó ló wù òun wà Ànábì kó wọ́n dá gbogbo dúkìá tí bàbá àwọn fi àwọn pọ̀ ó wù kó wọ́n dá dúkìá bàbá àwọn kó wọ́n dá sí méjì kó wọ́n ní dàjì fọlọ́hún Ànábì ní là ẹ̀kọ́ kẹlẹ́ Ànábì tó fẹ́ kọ́ wa o sẹ́yìn gbogbo ọ̀rọ̀ tá Ànábì sọ pátápátá ojú méjì lónìí tó bá débì kan lè gbé sàárà lọ́la ju àwẹ̀ lọ tó bá débì kan lè pa àwẹ̀ lọ́la ju sàárà lọ ó sì ní ohun tí situation kọ̀ọ̀kan bá dé k'Ànábì ó tó gbọ́lá fún kọ̀ọ̀kan láyé kọ̀ọ̀kan a máa wá ká pípé ìwé láwa gbọ́lá fún tábàkọ̀dà wá dá gbogbo ẹ̀ padà àrí gbogbo ẹ̀ náà ló ṣe kíni gbogbo ẹ̀ náà lọ́lọ́lá. Ànábì ní ìdajì pọ̀ ó ní ọ̀dà for solus tó ń bá mú dákẹ́nu dá mẹ́ta tó ń nẹ fọlọ́hún ní dúkìá àwọn bàbá àwọn kọ́ torí pé dúkìá náà ló ní káwọn máa fi ṣayé àwọn Ànábì ní dá mẹ́ta pọ̀. Ànábì ní ó wá ní wọ̀rúbù tó ń bá ti da sí mẹ́rin kọ́ Ànábì ní ọ̀dà kò sí wàhálà Ànábì ní tó ń fi sọ bẹ́ẹ̀ fún ọ ní pé bàbá yín ti fi ohun tẹ́ máa fi ṣe ayé yín kalẹ̀ fún ọ àti wà àtàwọn àbúrò lẹ́yìn rẹ̀ àmọ́ kò ní da kẹ́ pé torí pé ẹ̀sìn tọ́lọ́hún kẹ́ tún wá dẹni tí ó tún wá dọ́nbàrà tí ó tún máa tójú lé káàkiri. ṣẹlẹ̀ pàǹdé bẹ̀rẹ̀ sọ́kọ́ mọ́nà ṣùgbọ́n kò tún pé yóò pa ìgbésí ayé wọn kò gbọdọ̀ pa á lára Ọlọ́hun sọ fún wa yìí pé walladhina iza anfaqu lam yusrifu wa lam yakturu wa kana bayna dhalika qawama. walladhina iza anfaqu lam yusrifu wa lam yakturu wa kana bayna dhalika qawama.
iṣẹ́ yín náà ní jẹ́gẹ́ tó dé. walladhina idha anfaqu lam yusrifu. torí pé àwọn tó ní àdàbíyà gẹ́gẹ́ àwọn ni wọ́n jókòó yìí. wa lam yakturu. bí tọ́lọ́run sọ àdàbíyà kalẹ̀ sí gẹ́gẹ́ tó fi kárí gbogbo ayé òkèkèrè náà àwọn ni wọ́n dé. wa kana bayna zalika qawama. gbọ́dọ̀ wá lóun lo àdàbíyà níbi àdàbíyà ti jáde wá gẹ́gẹ́ tá a fi ń lò gbogbo wa tá ń lò àwọn ni wọ́n jókòó yìí ẹ̀ wọ́n lẹ̀ dín náà. walladhina idha anfaqu. bàbá sínítọ̀ mo láwọn tó ní àdàbíyà àwọn náà ní náà mọ̀ sọ àwọn tó wọ́n ní náà ní ó yá wá ké kí wọ́n mọ̀ pé àwọn làwọn ní. walladhina idha anfaqu. lam yusrifu. lam yusrifu wa lam yakturu. wa kana bayna dhalika qawama. ọlọ́run láwọn ọ̀kẹ́ ń bẹ tí wọ́n bá ṣiṣẹ́ tí wọ́n wá rí owó wọ́n wá fẹ́ ná owó náà fún gbèsè ayé wọn àbí wọ́n fẹ́ ná báwo ọlọ́run ọba ọlọ́run lam yusrifu wọn ò ní ṣàṣejù àṣà tó ń ṣàṣejù níbi ká tún fẹ́ ná ọlọ́run wọn ò sì ní ṣàì ná tó wọn ò sì ní kọjá àlàdé bíi pé wọ́n padà wá kìka àbámọ̀ bọ́nú ọlọ́run wọ̀ ká nẹ̀bá ẹ̀ nẹ̀zálíkà qawama. ọlọ́run wọn ń bẹ lágbèdè méjì wọ́n wà níwọ̀ntúnwọ̀nsì iṣẹ́ ọlọ́run ẹjọ́ ọkọ mi ni mo gbé wá o. inna Aba Sufyan rajulun sahihun la yu'tini ma yakfini wa waladi illa ma ahastu minhu wa huwa la ya'lam. wa nabi Abu Sufyan tó jẹ́ bàbá ọmọ mi ọkùnrin àìpé sàbí àìpọ̀ yahun ọ̀háwọ́ díẹ̀ torí pé kò gba ẹnu agọ́sẹ̀ pé sàbí kan àá fi ààbò ẹnu là á fi sọ̀rọ̀ àwọn sàbí tó bá ti ẹ̀kún díẹ̀ kò tọ́ sí wa lẹ́nu ẹ̀ tí gbọ́ wọ́n ní kò tọ́ sọmọ pé ya mi ẹ̀ pàdé mọ́ àìdí ànádọ́gbọ́n fi wí. ọlọ́kọ̀ òun rọ́jù ló ń sẹ́yìn ó dàgbọ́ háwọ́ díẹ̀ kò yá hàn àmọ́ ọ háwọ́ díẹ̀ Abu Sufyan kìí sì fún èmi àtọmọ mi ní ohun tí máa tó wá ná ó sì ní lọ́wọ́ àyàfi tí báyà jí mú tí ọmọ lókù fatiwa kẹtùnú ni sóbì ìyàwó lélẹ̀ yí owó ọkọ rẹ̀ láìjọ kọkọ rẹ̀ mọ́ fatiwa kẹtùnú torí àárín ibi tá a lọ yìí nísìn àwọn ìyàwó farabalẹ̀ gbọ́ mi láàrin yìí wọ́n fẹ́ gbọ́ bí tá a sọ̀kalẹ̀ sí torí pé àwọn wáyé tí máa dùn mọ́ àwọn ìyàwó la fẹ́ kéyìí torobìnrin kan lọ́lọ́ kẹjọ bá nẹ́bí bẹ́ àfi tóun bá jí owó rẹ̀ mú sí ń bẹ lọ́wọ́ pé fún ní àwọn oníwò tó táwọn náà kéèyàn fún ya kí ọmọ kan kéèyàn fún 500 lásìkò táwa ilé oúnjẹ àárọ̀ bóun ní ó ṣe náà bí sì ń bẹ lọ́wọ́ rẹ̀ báwo ni mo ṣe fẹ́ ṣe wọ́n ṣe ọlọ́run ànábì ní ń bẹ lọ́wọ́ ní ń bẹ àfi tó bá jí mú ní owó tó máa rí ohun tó tó ọ́ ní kéè fún ní ohun tó níbẹ̀ ni. Ànábì ní fùsí mọ́ọ̀yẹ̀ kìfíìkì wọ̀wọ́ làdákì bil ma'ruf sallallahu ala Muhammad ẹ̀ bá yorùbá ànábì wá sí ọ̀sẹ̀ yẹn ìyá wa ẹ̀yin ló fẹ́ fọ́ mi ta fẹ́ sọ wá àsìkalẹ̀ sí ẹ̀yin ló fẹ́ fọ́ ànábì kàdí fẹ́ fọ́ yín ẹja tu ẹ̀dàgbọ̀ ẹja tu fáwọn ìyá wa. sallallahu alaihi wasallam. ìyàwó Abu Sufyan tó kẹjọ sàábẹ́ ni o tó kẹjọ rẹ lọ́dọ̀ ànábì pé kèé fún un ní ohun tí máa ń tó òun ànábì wa ní sóní lọ́wọ́ kèé fẹ́ sí onílóní lọ́wọ́ kèé fẹ́ sí ànábì wa ní lọ múnú owó ọkọ rẹ kódà bí ọmọ lọ mú bẹ ànábì wa ní mọ yẹ kìfíkì ni o wọ́wọ́ làdákì bil ma'ruf déédéé ohun tí ó tó àtọmọ rẹ ná tí ò tún ní jẹ́ pé wọn náà ti ṣàṣejù ẹ ti gbọ́ tí ò ní kọjá ohun tẹ́ fi jẹun pé o tún fẹ́ fi bùkátà mi wọ̀ ní abẹ́ bọ́yẹ̀ ti lásọ̀ kan tẹ́ fẹ́ rà ẹ wá gbọ́ ara níbi wọlé pa níbi ní ajo wa bẹ́ẹ̀ kọ́. Ayakumullah. déédéé ohun tí ó tó ọmọ rẹ̀ àtòun nílà níbi wí 3,000 ni ó tó yín nílà àárọ̀ déédéé 3,000 má mú kọjá bẹ́ẹ̀. kìí ṣe kó torí pọ̀ fẹ́ dájọ́ láàgbá níbi tí ní alẹ́ ìjó ọyọ owó tẹ́ nà ó tún ayọ̀ tàjọ́ mbẹ́ ìkọjá yìí nínú orí kẹ̀kẹ́. ìṣòro fún nìyẹn. ẹ̀kọ́ tà níbi kọ́ wa nù. sallallahu alaihi wasallam. ẹ rí i pé wàásù yẹn ó fẹ́ fún àwọn ìyá wa. wàláhì. àmọ́ yóò tà á bá débi tí ò fẹ́ fún wọn kódà bẹ́ẹ̀ yẹn sọ̀kalẹ̀ wàásù wọn ní fún ọ lówó. wàláhì. wọ́n máa lọ wọn má kò ní pé ebo ti ṣe wàásù bó wa àmọ́ gbà tí ò ní fẹ́ fọ yìí bóyá yóò wá já sówó bóyá kò ní já sówó ẹ jẹ́ ká máa wó. akramakumullah.
anabi ní khusi ma yakfiki wa waladaki bil ma'ruf dédé ohun tí ó tó àtọmọ rẹ ná lọ mú inú àwọn ọ̀nà tá anabi gbà kọ́ wa bá a ṣe ná owó ọ̀kànlélẹ́yìn nínú àmọ́ láàrin yà á yẹn jọ àwọn gangan díẹ̀ gbogbo ẹ̀ tẹ́ jẹ́ ìyá wa a máa láwọn faradà tá a máa ṣe o torí pé ibi tí a lo ayé dé anabi tu alẹ̀ lóòótọ́ díẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ibi tá a láyé dé gbogbo àwọn tọ́lọ̀ ń bá yẹn tiwa àdúrà nàìjíríà máa fi ìrànwọ́ lọ́wọ́ kó tún dájú bó ṣe rí lọ torí pé ibi tá a láyé kàn yìí ayé yìí ọ̀fẹ́ fún wa ní àǹfààní àti ṣètọ́mọ́ ẹni wọ́n mẹ̀tọ́ gan fẹ́ ṣètọ́mọ́ ńgbà tó mọ̀ tí òrùn tó fi ṣe yóò dá sagidi yóò aṣọ ohun tọ́lọ́hún ṣe lẹ́tọ̀ọ́ níbi ká pé èèwọ̀ ni kì í ṣe pé ọmọ pẹ́tọ́ ni àmọ́ ńgbà tí òrùn tó fi ṣe ẹ̀yin náà lè máa wá àti ìwádìí bẹ́ẹ̀ ń jọ mi níbi àwọn ọ̀rọ̀ burúkú tẹ́ máa fi re wá létí wọ́n lọ wá kúnṣẹ́ rẹ̀ kí lè nà bá pe ọmọ lọ wá ṣẹ́ṣẹ́ o èyí tẹ́rẹ́tẹ́rẹ́ tí ń ṣe níbi sẹ́kẹ̀ náà ní ṣe ti fi rí ẹ bẹ̀ lọ́hùn tí kọ́ lọ́hùn sọ́dọ̀gbọ̀ ni ẹ ṣe pé ń sùn ní tẹ́lẹ̀ a sì fi ṣẹ́ jàre òsì ní ọlọ́run nípìnyàn léré lágbájá ò ṣiṣẹ́ la fi ń ṣiṣẹ́ kìí ṣe pé sẹ́ni láyìn láwùkánà bí lúbi yazadu làbí ibùgínà làkánà kúlì làbí ibi mithla kọrún làkínà mọ́rískù bílímì ìzáni mini hakami yúti làbí ibà wò yúti kúlà mọ̀nfúni. Baba aláró ni wọ́n wí bẹ́ẹ̀ èyí tí wọ́n fún mi ní àmú ni wa ṣùgbọ́n àwọn fún mi gbà wọ́n dé yìí ọlọ́run kó bá a ṣàlékún dáadáa baba aláró ọlọ́run má jà wá yín tí tó bá rí báyìí ojú pẹ́ náà bá nẹ́bì ṣe finance gẹ́gẹ́ bí ohun tí wọ́n fún wa díẹ̀ níbẹ̀ nìyẹn bá nẹ́bì fi rí owó ná tó sì fi ẹsẹ̀ àwọn sọ̀hábà tó fi lé ọ̀nà ẹ̀ báwo ni ó sì máa rí owó ná àti bo ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa ná sí ọlọ́run àbẹ̀ọ́ àwọn ṣéwò àwọn alájí wa àwọn baba Mufasir fún gbogbo Ilofa ọdún tọdún yìí má ṣe láṣẹ mọ fún wọn. Àmín. Gbogbo ọdún tá a ti ń bá a bọ̀ níjọ́ tí o tiẹ̀ tí ì fẹ́jú tó yìí wọn ò dá kàn án lẹ̀ kọ́ lọ́wọ́ má kún wọn lọ́wọ́ rí wọn ò sì dá kàn án lẹ̀ kó yíwọ́ rí ọlọ́run àbẹ̀ ọ́ tọdún yìí má jẹ́ ó yíwọ́. Àmín. Gbogbo ọdọọdún ní sì ń dá sí ní ń dá sí ní ń dá sí tọdún yìí o ọlọ́run o jí o tún kéré nínú dídá sí tọdún tá a máa bọ̀ lọ́hùn. Allahumma àmín. Tọdún títí ń bọ̀ jí o tún da jẹ léyìí lọ. Àmín. Kẹ́ máa lékún lóore. Àmín. Gbogbo àtàwọn ajólólùfẹ́ yín náà mo sọ bẹ́ẹ̀ láàárọ̀ wíwé ṣe gbogbo jàmọ́ gbogbo àtàwọn ajólólùfẹ́ yín mo yẹn láàárọ̀ o ọlọ́mọdé yẹn fọ ara ẹ̀ ṣe rẹ̀. Torí gbàtà àná ọmọ a máa ń dàdó àákẹ́ tu gbẹ lẹ̀ ní níbi ogun tí padà tún jà wá àmọ́ bóyá tún ti sàdúrà fọ́tà tọ́ra àákẹ́ tu lẹ̀ ní àmọ́ àwa olólùfẹ́ yín tẹ bá ti ń lékún lóore ọlọ́njọ́ oore tiwa náà máa lékún. Àmín. Má wàá torí pé yóò lé oore tiwa kún má gba oore lọ́wọ́ tiyín náà. Àmín. Àlùbáríkà ọlá nípa Muhammad sallallahu alaihi wasallam. Ìgbowó àdúrà lọ́wọ́ rí ìgbowó àdúrà lónìí. Ayyakumullah. Ó sì nídìí. Ẹ jẹ́ ìsọ̀rọ̀ náà. Àbí ṣé mo béèrè bẹ́ẹ̀ rí? Owó làbá dáadáa mú wáyé. Lọ́wọ́ mú ogidi wájà dà báyìí. Owó tó kákò owó tó ní gbéraga ló mú wáyé. Akramakumullah. Àbá dáúdà wò lálọ́ mú wáyé owó àwọn àjà kólókóló lélẹ́yìí ó ní ohun tó jẹ́ kí n fẹ́ gbà wàláhì nígbà tí a ti símọ́ lásì ọlọ́run kádàrá kí n wá láti gbà náà tí n bá ti ń gbé ilé sẹ́mi mọ́lẹ̀ ni tí n bá ti ń gbé kódà wàláhì lónìí àtọ̀lá tún ní prógámù lé ọlá pé wọ́n sẹ́ndì iv sí mi tí mo wá sẹ́ndì iv yẹn sáwọn tí wọ́n invite mi lọ́jọ́ kí wọ́n balẹ̀ pé mo wà ń prógámù lóòótọ́ kódà owó àwọn tó já gbé kínní live wọ́n lè máa rí pé òótọ́ làwọn travel tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ìdẹ́ ń gbé ti tó bẹ̀ tí wọ́n lè mọ̀ pé lóòótọ́ kì í pa wà ń lé ló jẹ́ pé ká máa gbé ní live. ìyìn tó fà á tó jẹ́ fẹ́ gbowó ni sóò tí wọ́n gangan ìní délé eléyìí wà lápò mi ni ìní kó fà báyìí tọ̀rọ̀tọ̀ léléyìí láàrin tí a máa àákúnlẹ̀ gbowó àwọn ìyàwó àgbọ̀dọ̀ dógbà. Ayyakumullah. àgbà ẹ dákun bá a ṣe sílà bàbá anáwọlá ẹ̀sìn ọlọ́run sàlékún dáadáa ẹ̀sìn ẹ dákun á ṣe sọ̀látìlì fàtì ẹ̀yọ̀ kan láàrin á ṣe sọ̀látìlì fàtì kan ní parí rẹ̀ ọlọ́run kọ́ ọlá bàbá àkànṣe máa ń lò kó sí ohun tó lè sí bàbá yẹn tínú ẹ̀ bá dùn parí ohun tó ṣe fún ni bàbá wa bàbá ń fáyidọ̀. Ayyakumullah.
àwọn fáyidọ̀ òun ládùn àméjì tí wọ́n bá inú wọn bá dùn parí sọ̀látìlì fàájì kan fàájì aláàrin sọ̀látìlì fàájì wọn ò ní ṣe kan mí fún yẹn jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run kò wọlá ìmísí ọlọ́run àti mọ ọlọ́run tọ́lọ́run fi mọ́ lára rẹ̀ tí wọ́n fi máa ń ṣe é fẹ́ ni wọ́n bá nífẹ̀ẹ́ sí. a ṣe fún bàbá wa ṣe nítọ̀ gbogbo wa náà tá a bá wa ṣe fún wọn ká máa retí àdápadà ìṣí rẹ̀. bismillahirrahmanirrahim allahumma salli ala سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق الناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق الناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.